káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, olùdámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Iyabo ti fi ọkàn àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà balẹ̀ wípé ààbò tó péye ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri, wípé kí àwọn ènìyàn má bẹ̀rù nítorí kò sí ibi tí wọn ò lè rìn yan fanda lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí nítorí orílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀síwájú. Ó ní kódà gbogbo àwọn tí wọ́n fẹ́ràn láti máa rìnrìn alẹ́ lè máa rin ìrìn wọn báyìí láìsí ewu. Iyabo ló sọ eléyìí di mímọ̀ nínú fọ́nrán fídíò èyí tó ń jà ròyìnròyìn lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbánjí ló ti tako àhesọ èyí tí wọ́n sọ nípa rẹ̀ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní irọ́ ńlá tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà. Gómìnà Abíọ́dún Oyèbánjí ló sọ ọ́ di mímọ̀ wípé àwọn agbénikọluni tó fẹ́ dá wàhálà sílẹ̀ ló wà nídìí àhesọ tó ń jà ròyìnròyìn lórí ìtàkùn ayélujára yìí. Ó ní irọ́ ńlá ni pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ó ní báyìí mò ń sọ fún gbogbo yín wípé ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni òun dìgbìdìgbì. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká òṣèré Kenneth Okonkwo ló ti sọ di mímọ̀ wípé òun máa dìbò fún ẹnikẹ́ni tí gbogbo àwọn ará àríwá bá fà kalẹ̀ láti díje dupò lọ́dún 2027. Ó ní ṣùgbọ́n onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ tó péye nípa òṣèlú, ó sì gbọ́dọ̀ ní ìrírí. Irú ẹni bẹ́ẹ̀ ni òun máa dìbò fún ní tòun. Ó sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tó ń jà ròyìnròyìn lórí ìtàkùn ayélujára. My own strategy this time around is that I am going to support a northerner in 2027. Really? Yes. And it must be my condition to the northerners. It must be a northerner that the whole north will be willing to support. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà olórin Spending ló ti sọ bí ikú ọ̀rẹ́ rẹ̀ Mohbad ṣe dùn púpọ̀. Ó sọ ọgbẹ́ tí ikú náà dá sí lára, léyìí tó sì sọ di mímọ̀ wípé òun máa rí dájú wípé àwọn ṣàwárí àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀, tóun sì máa rí dájú wípé gbogbo ohun tó rọ̀ mọ́ pátápátá lòun jẹ́ kó di mímọ̀ fún àwọn ènìyàn, àti pé àwọn sì máa jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé lórí ọ̀rọ̀ náà. Spending ló ṣe ìlérí yìí nígbà tí ó ń bá ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Very Dark Black Man sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò èyí tó ń jà ròyìnròyìn lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, omi tuntun ti rú, ẹja tuntun sì ti wọnú rẹ̀. Ọ̀rọ̀ yìí ni gbajúgbajà olórin Innocent Tú Bàbá Ìdìbíà, ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Tú Bàbá, fi lórí ìtàkùn ayélujára rẹ̀. Ó ní ìyípadà rere ti dé bá iléeṣẹ́ òun nítorí àwọn tí wọ́n máa bá òun ṣiṣẹ́ pọ̀ ní ìsìn kúnjú òṣùwọ̀n, wọ́n sì mọ iṣẹ́ wọn níṣẹ́. Kódà ọ̀gá iṣẹ́ ni gbogbo wọn ní ẹ̀ka ibi tí wọ́n dì mú. Ó wá fi àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ wípé gbogbo ohun tí wọ́n máa rí táwọn máa ṣe ní ìsìn máa yàtọ̀ gidigidi sí èyí táwọn ti ń ṣe látẹ̀yìnwá. Bẹ́ẹ̀ ló sì rọ àwọn oníbàárà wọn láti bá wọn dòwò pọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń ṣàdúrà fún Peter Okoye, ọ̀kan lára àwọn P-Square, fún ìwà èyí tí ó hù lánàá tí ó ń ṣe ọjọ́ ìbí àwọn ìbejì Nadia àti Nathan tí ìkejì rẹ̀ bí. Wọ́n ní irú èèyàn bíi tirẹ̀ ṣọ̀wọ́n. Bí a kò bá gbàgbé wípé aáwọ̀ wà láàrin Peter Okoye àti Paul Okoye tó jẹ́ ìkejì rẹ̀, ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn ènìyàn nígbà tí wọ́n rí fọ́nrán fídíò ibi tí Peter Okoye àti ìyàwó rẹ̀ Lọ́lá Ọmọ́táyọ̀ ti lọ bá àwọn ọmọ náà ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí wọn kẹjọ tí wọ́n ṣe lánàá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúmọ̀ òṣèré Afeez Ọwọ́ ló ti ń kí ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Akànnì Lánre Káyọ̀dé, ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Lánre Alèwílèṣe, kú ayẹyẹ oríkádún. Ó ṣe èyí bí ó ti fi àwòrán olórin náà sí orí ìtàkùn ayélujára rẹ̀, léyìí tó sì ṣàdúrà fún wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé, láàyè àti láàyè ara. Èyí ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ olórin ẹ̀mí náà máa fi àdúrà ránṣẹ́ sí wípé eléyìí ò ní jẹ́ àṣemọ rẹ̀ láyé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ẹni ọdún bábá láyé ó yẹ kó ṣọpẹ́. Eléyìí ló mú kí òṣèrébìnrin Ọpẹ́yẹmí Adéyẹmí Babátúndé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ó rọjọ́ òní tí ń ṣe ọjọ́ ìbí rẹ̀. Ó ní oore ọ̀fẹ́ àti àánú lòun rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ó ṣe èyí bí ó ti fi àwòrán rẹ̀ tó jọjú ń gbèsè sórí ìtàkùn ayélujára rẹ̀, léyìí tó sì fi orin ìdúpẹ́ sábẹ́ àwòrán náà. Èyí ló mú kí ọ̀pọ̀ òṣèré àti àwọn olólùfẹ́ rẹ̀ máa kí wípé á ṣe púpọ̀ rẹ̀ láyé nínú owó, àlàáfíà àti ọlá tó pọ̀ rẹpẹtẹ.
Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀ àwọn òṣèré, olórin àti àwọn ìlúmọ̀ọ́ká orí ayélujára ni wọ́n ti ń kí ọmọ ìlúmọ̀ọ́ká oníṣòwò Mopélọ́lá Dáníjù, ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Fẹ́rànmi Spiritual Empire, bí ó ṣe pé ọdún 3 lókè pẹ̀. Fẹ́rànmi Spiritual ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ rẹ̀ Priscilla àti ara Olúwa Dáníjù kú ayẹyẹ ọjọ́ ìbí kẹta èyí tó pé lónìí. Ó wá gbàládùra fún ọmọ náà wípé á máa dàgbà nínú ìbẹ̀rù Ọlọ́run, ọgbọ́n, ìmọ̀ àti òye. Bí ó ṣe fi àwòrán ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kí, èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ máa ṣàdúrà fún ọmọ náà wípé èyí ò ní jẹ́ àṣemọ rẹ̀ láyé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, orin ọpẹ́ àti ìyìn ló ti ń tẹnu ìlúmọ̀ọ́ká òṣèré Iyabo Òjó jáde, bó tilẹ̀ jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ òun ló ṣẹlẹ̀ lánàá látàrí bí ilé-iṣẹ́ rẹ̀ ṣe gbaná láago 8 àná, ṣùgbọ́n táwọn panápaná tètè débẹ̀ láti paná náà, léyìí tó mú kí ọ̀pọ̀ ènìyàn máa bá kẹ́dùn tí wọ́n sì ń bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀mí kankan ò bọ́ sí i. Wọ́n wá fi àdúrà ránṣẹ́ sí wípé Ọlọ́run á dá ìkólọ rẹ̀ padà ní ìlọ́po ìlọ́po. Bó tilẹ̀ jẹ́ wípé Iyabo Òjó fúnra lára rẹ̀ ló fi fọ́nrán fídíò ìṣẹ̀lẹ̀ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ̀mí ẹnikẹ́ni ò bọ́ sí látàrí ìjàmbá iná náà. Bẹ́ẹ̀ náà ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ fún ipa tí wọ́n kó nígbà tí iná náà ṣẹyọ. Ó wá sọ pẹ̀lú ìgboyà wípé pẹ̀lú Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ òun wípé gbogbo ohun tí òun pàdánù pátápátá lòun máa rí padà ní ìlọ́po ìlọ́po. Ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Baba, ní gbogbo ọ̀nà mo dúpẹ́, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Baba. Kò ní jù báyìí lọ fún àjábálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ jẹ́ kí a máa rántí wípé a kì í gun àjàkébè ìlú. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ó dàbọ̀.